A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ilé-iṣẹ́ Dangote ti fèsì sí bí àwọn ẹgbẹ́ elépo ṣe bu ẹnu àtẹ́ lu iye àti ojúlówó epo bẹtiró tí Dangote ń fọ̀ bí ó ti ní ó ṣe iyebíye ju èyí tí wọ́n ń kó wọlé láti òkè òkun lọ. Nínú àtẹ̀jáde tí alukoro ilé-iṣẹ́ Dangote Anthony Chiejina bu ọwọ́ lù ni wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn Ipman àti Petron tí wọ́n ní epo tí wọ́n ń kó wọlé láti òkè òkun gbọ̀pọ̀ ju ti ilé-iṣẹ́ ìfọpo Dangote. Dangote ní irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè ṣí ará ìlú lọ́kàn nítorí ọjà òkè òkun jẹ́ èyí tí kò pójú òṣùwọ̀n tí ó lè ṣe ìjàmbá fún ará ìlú àti ọkọ̀ wọn. Wọ́n ní ọ̀rọ̀ àwọn wà pẹ̀lú ìbámu okòòwò. Bí ẹnikẹ́ni bá tà wálẹ̀ sí iye tí Dangote ń ta tirẹ̀, á jẹ́ wípé kì í ṣe ojúlówó. Bákan náà ni wọ́n bu ẹnu àtẹ́ lu àjọ alámòjútó ọ̀rọ̀ epo lórílẹ̀-èdè tí wọ́n ń fi ààyè gba irúfẹ́ ọjà bẹ́ẹ̀ láti wọlé láti ilẹ̀ òkèèrè láì ṣe àwárí àbàwọ́n inú rẹ̀. Wọ́n ní láti mú ríra epo rọrùn ni àwọn fi jẹ́ kí owó epo wọn kéré sí ti NNPC. Dangote ní ₦960 ní jálá epo wọn fún chips àti ₦990 fún trucks, yàtọ̀ sí ti NNPC tí ó jẹ́ ₦971 àti ₦990. Bákan náà ni Chiejina fi ẹ̀hónú wọn hàn lórí ilé-iṣẹ́ ilẹ̀ òkèèrè tí wọ́n ní ó fẹ́ ṣe ìdásílẹ̀ ilé-iṣẹ́ epo sítòsí ilé-iṣẹ́ ìfọpo Dangote pẹ̀lú èròǹgbà àti bá a ṣe orogún. Wọ́n ṣe ìkìlọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ léwu fún ẹ̀ka okòòwò ìfọpo tí ó ń kó ipa pàtàkì nínú ìdàgbàsókè ọrọ̀ ajé, ìpèsè iṣẹ́ àti àdínkù sí gbígbẹ́kẹ̀lé ọjà láti ilẹ̀ òkèèrè. Chiejina ní gbogbo orílẹ̀-èdè lágbàáyé máa ń dáàbò bo ilé-iṣẹ́ tí ó bá wà lábẹ́ wọn ni láti mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni Ààrẹ Bọ́lá Tinubu yóò ṣe ìbúra fún àwọn mínísítà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bu ọwọ́ lù sínú ìṣèjọba rẹ̀. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lánàá. Ayẹyẹ yìí yóò wáyé ní ilé ìgbìmọ̀ kékeré ní ìlú Àbújá. Gbogbo àwọn mínísítà méjèèje ni ààrẹ yóò ṣe ìbúra fún. Lára wọn láti rí Dókítà Nentawe Yetúwádà, mínísítà fún ìgbáyégbádùn aráàlú tí wọ́n fẹ́ rọ́pò Betta Edu, mínísítà fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Muhammadu Maigari Dingyadi, mínísítà fún ilẹ̀ òkèèrè Bianca Odinaka Odumegwu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ 21 oṣù kẹwàá ni ilé ìgbìmọ̀ bu ọwọ́ lu àwọn wọ̀nyí lẹ́yìn àyẹ̀wò fínífíní screening. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti rọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn kí wọ́n mú ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ lọ́kùnkúndùn fún àǹfààní ọjọ́ ọ̀la ẹgbẹ́. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí agbẹnusọ gómìnà Ọláwálé Rasheed bu ọwọ́ lù. Adélékè sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìṣísọ́lójú olú iléeṣẹ́ ẹgbẹ́ tí wọ́n fi sọ orúkọ olóògbé igbákejì alága ẹkùn Honorébù Sọjí Adágúnodò. Bí ó ti rọ gbogbo ẹgbẹ́ nílẹ̀ yìí àti lókè òkun kí wọ́n ṣe ara wọn lóṣùṣù ọwọ̀, gbàgbé ìjà àtẹ̀yìnwá nítorí ó sàn kí àwọn jà láàrin ilé ìjọba ju ìta lọ. Ó ní kí wọ́n gùnlé ṣíṣe àtúnkọ́ ẹgbẹ́ tí yóò walẹ̀ jìn lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn National Human Rights Commission (NHRC) ti bu ẹnu àtẹ́ lu bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe pe àwọn màjèṣín sí ilé-ẹjọ́ látàrí wípé wọ́n bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára tí ó wáyé nínú oṣù kẹjọ káàkiri orílẹ̀-èdè. Akọ̀wé ẹgbẹ́ Àgbàmọ̀fin Toni Ojukwu tẹnumọ́ wípé bí wọ́n ṣe fi ẹ̀sùn kan àwọn ọmọdé wọ̀nyí wípé wọ́n ń gbìyànjú àti gba ìjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu fi ojú hàn gbangba wípé èyí tàpá sí òfin orílẹ̀-èdè, ẹkùn àti ilẹ̀ òkèèrè. Bí ó ti gbóríyìn fún agbẹjọ́rò ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Àgbàmọ̀fin Lateef Fagbemi fún bí ó ṣe ní kí iléeṣẹ́ ọlọ́pàá fi ìwé ẹ̀sùn wọn ránṣẹ́ sí ọ́fíìsì rẹ̀ fún àtúnyẹ̀wò. Bákan náà ni àjọ yìí kan ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lábùkù lórí bí wọ́n ṣe gba ìyọ̀ǹda àwọn ọmọdé wọ̀nyí pẹ̀lú òbítíbitì owó tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní
gbèdéke gbẹ̀mígbẹ̀mí draconian bail condition tí ó ṣòro fún àwọn ọ̀dọ́mọdé afẹ̀sùnkàn wọ̀nyí láti múṣẹ. Wọ́n ní ó yẹ kí òye ọ̀rọ̀ yìí yé adájọ́ ju ọlọ́pàá lọ bí ó ti sún ìgbẹ́jọ́ mìíràn sí oṣù kínní ọdún 2025 pẹ̀lú wípé wọ́n ti wà ní àhámọ́ láti oṣù kẹjọ. Àjọ yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọmọdé wọ̀nyí, bí wọ́n ti kó wọn sí àhámọ́ àti ẹ̀sùn ìgbìyànjú àti gbàjọba tí wọ́n fi kàn wọ́n láti iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ ìtàpá sí òfin orílẹ̀-èdè àti àgbáyé nítorí ó ṣe pàtàkì láti dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọdé. Èyí túmọ̀ sí wípé ọ̀tọ̀ láàyè àwọn ọmọ fún irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀, kì í ṣe wípé kí wọ́n dà wọ́n pọ̀ mọ́ àwọn àgbàlagbà. NHRC ní ìbínú àwọn dá lórí àìnítara lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọmọ wọ̀nyí àti àìfitọ́mọnìyàn ṣe tí wọ́n fi ṣèdájọ́ àwọn ọmọdé pẹ̀lú gbèdéke owó bẹ́rẹ́bẹ́rẹ́ tí wọ́n tún gbé lé wọn lórí láì rántí ràbàràbà tí ó lè dá sí wọn lára, pẹ̀lú wípé ìjọba ló sún àwọn ọmọdé yìí dé ibi tí wọ́n wà. Fún ìdí èyí ni àjọ yìí fi ń ké sí àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n tètè ṣe àtúnṣe, kí wọ́n má fún ọmọdé ní ìjìyà àgbàlagbà nítorí ẹ̀sùn ìgbìyànjú àti gbàjọba kò sí fún ọmọdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù àwọn ọmọ orílẹ̀-èdè United States ni yóò bá wọn kópa nínú ìdìbò ààrẹ lọ́la ọjọ́ Ìṣẹ́gun, níbi ìdìbò láàrin igbákejì ààrẹ Kamala Harris àti ààrẹ àná Donald Trump. Kò dín ní 70 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti dìbò tiwọn nínú ìdìbò tí a lè pè ní ọ̀kan lára ìbò tó ní agbára jù tí yóò wáyé nínú ìtàn United States. Àwọn àtúpalẹ̀ òfin tí ó wáyé lásìkò yìí ni ó ṣeé ṣe kí ó ní ipa lára ìdìbò tí yóò wáyé lọ́la, tí ó dá lórí bóyá obìnrin ni yóò gba ìṣèjọba ilẹ̀ United States. Ìdáhùn rẹ̀ kò jìnnà mọ́. Bákan náà ni Trump tí ó wá láti ẹgbẹ́ òṣèlú Republican náà yóò fìtàn balẹ̀ bí ó bá ní àǹfààní àti ṣe ìjọba lẹ́ẹ̀kan sí i, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn oníkókó 24 tí wọ́n fi kàn án, tí orí kó yọ lẹ́ẹ̀mejì níbi ìgbìyànjú àti ṣekúpa. Ilé-ẹjọ́ ní kí ó san tó $500 mílíọ̀nù lẹ́yìn tí wọ́n yọ ọ́ nípò lẹ́ẹ̀mejì pẹ̀lú oríṣiríṣi ẹ̀sùn. Ǹjẹ́ àwọn ará ilẹ̀ Amẹ́ríkà yóò fi kọ́kọ́rọ́ ìṣàkóso lé e lọ́wọ́ bí? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn ThisDay tó jáde lónìí. Lẹ́yìn ìdájọ́ tí àjọ Confederation of African Football (CAF) gbé kalẹ̀ láti fi fèsì sí ẹ̀sùn tí Nigerian Football Federation (NFF) ṣe lórí ìyà tí ikọ̀ Super Eagles jẹ ní Libya, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ Libya ṣebùgbé ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ya oró lára wọn báyìí, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí fi ọwọ́ ṣìkún òfin mú wọn tí wọ́n sì ń gbé owó ìtanràn gọbọi lé wọn lórí ní ilẹ̀ Libya. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà ni wọ́n dá gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú Al-Brak ní ìlà-oòrùn Libya fún ó lé ní 20 wákàtí nígbà tí wọ́n lọ fún ìfẹsẹ̀wọnsẹ̀ kejì 2025 African Cup of Nations qualifier láàrin ikọ̀ Super Eagles àti Libya. Àwọn wọ̀nyí ni ó yẹ kí wọ́n balẹ̀ sí pápákọ̀ Benghazi kí wọ́n tó rin ìrìnàjò oníwákàtí mẹ́rin lójúnà lọ Benina níbi tí ìdíje yìí yóò ti wáyé, ṣùgbọ́n kò pé wákàtí kan tí ọkọ̀ òfurufú wọn yẹ kí ó balẹ̀ ní awakọ̀ pilot gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ Libya wípé kí wọ́n darí ọkọ̀ lọ pápákọ̀ Al-Brak tí í ṣe 40 máìlì sí ibi wọ́n ń lọ. Ìṣẹ̀lẹ̀ yìí ló dá awuyewuye sílẹ̀ tí ó mú NFF yọ Super Eagles kúrò nínú ìdíje tí ó yẹ kí ó wáyé kí wọ́n tó wá pe ẹ̀sùn sí ọ̀dọ̀ àjọ CAF. Níbi ìdájọ́ tí ó wáyé ní ọjọ́ 26 oṣù kẹwàá ní alága ìgbìmọ̀ olùbáwí Disciplinary Committee fún CAF Ousmane Kane ti bu pọ́ìntì 3 àti góòlù 3 fún Super Eagles lórí ìdíje tí wọn kò ríbi gbá. Lẹ́yìn náà ni wọ́n pàṣẹ kí LFF san $50,000 $50,000 owó ìtanràn láàrin 60 ọjọ́ tí wọ́n gba ìwé àkíyèsí notification. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé
láti iléeṣẹ́ ìròyìn Libyan Newsblog wípé wọ́n ń rọ ìjọba Libya kí ó fi ọwọ́ ṣìkún òfin mú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣiṣẹ́ ní Libya tí wọn kò ní ojúlówó ìwé ìgbélùú, wípé wọ́n gbọ́dọ̀ san $500 owó orí. Wọ́n ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó máa san owó ìtanràn tí CAF gbé lé Libya lórí nítorí wọn kò fún àwọn ní ìdájọ́ òdodo. Libya ní àwọn kò pààlà pẹ̀lú Nàìjíríà. Àǹfààní wo ni Nàìjíríà ń ṣe fún wọn? Àjàgà ni wọ́n jẹ́ fún Libya. Ó sàn kí wọ́n kúkú padà sórílẹ̀-èdè wọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní ọmọ Nàìjíríà kan tó ń gbé ní Tripoli, olú ìlú fún Libya, Adenaike Emmanuel, ti sọ wípé ọjọ́ Àìkú ni wọ́n bẹ̀rẹ̀ sí í fi ọwọ́ ṣìkún òfin mú ọmọ Nàìjíríà lẹ́yìn tí wọ́n yọ̀ǹda àtẹ̀jáde CAF fáráyé rí. Adenaike tẹnumọ́ wípé ará Libya kì í fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ. Wọ́n ní àwọn kò lè gbà láti san irúfẹ́ owó bẹ́ẹ̀. Ààrẹ ẹgbẹ́ ọmọ Nàìjíríà ní Libya, Peter Omoregbe, náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ pẹ̀lú fídíò tí ó ṣe àfihàn rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ sì bá a fọ́n rere rẹ̀ sórí afẹ́fẹ́. Ó ní ẹ̀rù ti ń ba ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí kí àjọ ilẹ̀ òkèèrè tètè bá wọn dá sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.